ìwọ máa lónìí mi ọ̀rẹ́ mi yé ṣáàtì mọ́kàn balẹ̀ o ìwọ máa lónìí mi ọ̀rẹ́ bí ọmọ ìyá ẹ wá wá ládùúró tì ó ṣe o mo dúpẹ́ èṣù kò níyàwó aláṣẹ Elédùmarè o òyà kò níyàwó ọlọ́dún ní mọ́mọ́ ọdún rẹ̀ lọ́dún bí ọdún bá dé oyin ṣètò mọ́dún tiẹ̀ nínú afárá oyin èkùkù mọ́dún tiẹ̀ láyé èrè gẹ́gẹ́ bí ejò láṣẹ mọ́dún tiẹ̀ nínú ọ̀pá alájà Monsurat omíbùnmi olórí oyè ẹkúnlẹ̀ ló bá ọmọ ọdún rẹ̀ lọ́dún rẹ̀ ọmọ lọ́jọ́ gbígbéra nílẹ̀ òdìdé alájà Barakat Fúnmiláyọ̀ àjọ màlẹ́ ní London gbéra nílẹ̀ òdìdé. ọ̀rẹ́ mi ló máa yẹ dún alájà Monsurat ní pọ́nlẹ̀ wọn sweetie mi ló máa yẹ dún olórí oyè kúnlẹ̀ níyà òsín dàní mi ló máa yẹ dún ọ̀rẹ́ rẹ̀ ní wíwá wọn Bàràkà mi ló máa yẹ dún kí ikú dákun àní kàrún dákun mọ̀ṣọ́ ọ̀rẹ́ mi ló máa yẹ dún ọ̀rẹ́ mi ló máa yẹ dún sweetie mi ló máa yẹ dún dàní mi ló máa yẹ dún Bàràkà mi ló máa yẹ dún kí ikú dákun àní kàrún dákun mọ̀ṣọ́ ọ̀rẹ́ mi ló máa yẹ dún. ilé ló bọ́gẹ̀ kìí ṣàjòjì ara ilé ló bẹ̀ wá o kìí ṣàjòjì ara ẹ̀wọ̀ ọmọ bó ṣe pọ́n ẹ̀wọ̀ aṣọ tó rọ́ tòun gèlè orí ẹ̀ gbogbo ẹ̀kún rẹ́gẹ́ ilé ló bẹ̀ wá o kìí ṣàjòjì ara ẹ̀wọ̀ lójú èdè o ẹ̀wọ̀ àmọ́ bí ọjọ́ o Fúnmiláyọ̀ ní sọjọ́ ìbí ọmọ sọ́nsọ́ bí owó ẹbí chanta lóyìn lòun ṣe mo túndé owó mi ẹnu ní iṣẹ́ mi lè ètè wọ́n lè mọ wí o àlóyìn lòun wọ́n sì mọ̀ sọ alájà Barakat ṣe ń bẹ nínú ilé o Fúnmiláyọ̀ aya alájì Razak àjọ màlẹ́ ṣe ń bẹ nínú ilé ní àbúrò òde alájà Barakat ní sọ́jọ́ bí lónìí ẹjẹ́ rẹ̀ London ẹjẹ́ lọ́rẹ̀ èèyàn fún nínú rẹ̀ ni ọmọ lọ́jọ́ bí mo bá yọ mo bá dúpẹ́ o alájà Fúnmiláyọ̀ mi ọ̀wọ́n mo tiẹ̀ bọ́ yọ ní tèmi ni nítorí ọ̀pọ̀lẹ́jọ́ sọ ọdún tó kọjá o tí wọ́n ń gbélé ayé mọ́ ìwọ náà kọ́ ṣe Elédùmarè ọba ni ọ̀pọ̀ ni wọ́n ń gbénú ilé tí wọ́n ń wòran òde ọ̀pọ̀ tí ẹ̀ jáde nílé wọn ò padà ṣẹ́rí wọnú ilé mọ́ ìwọ náà kọ́ ṣe Elédùmarè ọba ni ìláyà aláwòrán àbí ọba mi tójú rọ́dún o alájà Barakat dákun mọ́mọ́ padà lẹ́yìn rẹ̀ orí ògbó ni yọkó bá wọn gbó láyé kí wọ́n má bá wọn kú ní rèwerèwe ọ̀rọ̀ ògbó ló ní ògbó láyé o obì ló bí kú dànù lórí rẹ̀ rí rọ́dún tó rọ́dún Fúnmiláyọ̀ mi ọ̀wọ́n o rí rọ́dún tó rọ́dún kí rí ó máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ ni owó máa bá ọ gbé ọmọ sì máa bá ọ jẹun ẹ̀gbọ́n wá nígbà rí ọwọ́ rẹ̀ dànù ẹ̀yìn mẹ́nugún wọn mọ̀ kì í ọ́ nígbà gbogbo alájà Barakat tó ti kékeré mú orí ọlá wáyé ọba mi Èdùmàrè dákun bá ń dà ọ́ lágbà kó o dàgbà kó o wá ní ń tagbàlagbà á ní kórìjì ògbó kákáká kó méwu orí ṣoge mo lórí ọ̀jẹ̀ ńlẹ̀ mọ́ orí ọ̀pẹ ìṣẹ̀dá jẹ́ ńlẹ̀ mọ́ orí ọ̀pẹ nígbà gbogbo alájà Barakat Fúnmiláyọ̀ mọ́ dání gọ̀jọ̀gọ̀ jọlọ aya alájì Razak àjọ
ni wọ́n ké sí ìyálóde àwọn arẹwà adára má fi ti ìpara ṣe adára nílé wuyì lóde adára má kù síbi kankan ìbáṣepẹ́ mọ́ ọjọ́ ọkùnrin ni Barakat ṣebí wọ́n náà ni bàbá lọ ọmọ rẹ yóò wà nígbà fújà ọmọ rẹ yóò nígbà fújà lọ́wọ́ rẹ̀ owó mama Nafisat mama Adéṣe wà ní Canada ikú onílé gbọmọ sọnù lọ́wọ́ rẹ̀ alájà Barakat fún mi láyọ̀ mi ọ̀wọ́n o dákun bá mi nà sẹ́lẹ̀ kó jẹ wọn mọ́ bẹ́ẹ̀ tí ẹ bá wá ń já o fún mi láyọ̀ dákun mọ́mọ́ mi kan rárá èèyàn tó mọ rírì rẹ̀ dáadáa ló rán mi wá ọ̀rẹ́ rẹ̀ onínúure ọ̀rẹ́ kan ṣoṣo bí ẹgbàágbé ìjọ olóríire ni alájà Monsurat Olúbùnmi olórí oyè Èkúnlé lóní tó bá ti kàn ló kàn òun dandan ó ní torá rẹ̀ bíi tiẹ̀ máa ṣàn wọ́n nílé ayé ó ní bí mo bá ń kí ọ ó lónínúure ni mò ń kí òun ó ní bí mo bá ń kí ọ ó lóníwà ire ni mò ń kí òun alájà Monsurat Omíbùnmi olórí oyè Èkúnlé joyè mi wípé ó ní egungun bí eyín ṣọ̀wọ́n ní agbárí ó ní kò sóòsà tó tún ṣe bí ògún lágbẹ̀ẹ́dẹ ọlọ́rẹ̀ bíi tiẹ̀ máa ṣọ̀wọ́n nílé ayé ọ̀rẹ́ tí ń dúró tì ní lọ́jọ́ ògúnlé alábàárò alábàásán olùbádámọ̀ràn orí ọ̀rẹ́ rẹ̀ ní kìyọ́ bí wọ́n ti mọ́ ń kó lórí láàfin ọba ló so yín pọ̀ ọba ló so yín pọ̀ èṣù nítúyín ká èṣù bí èèyàn tí ó yá yín mọ ọmọ lọ́lọ́run ọba oníjì owó wa jẹ́ àwọn rẹ̀lẹ̀ bàbá rẹ̀ torọ́ ní lọ́jọ́ bí rẹ̀ jẹ́ àwọn ti lé má bàjẹ́ búrẹ́lẹ́ ọmọ alárẹ̀ o má bàjẹ́ búrẹ́lẹ́ ọmọ alárẹ̀ o èmi á bàjẹ́ búrẹ́lẹ́ ọmọ alárẹ̀ o má bàjẹ́ búrẹ́lẹ́ ọmọ alárẹ̀ o alájà Barakat fún mi láyọ̀ mo ṣẹ̀wẹ̀ sókè ń tó wọlé àwọn bàbá rẹ̀ ọmọ kan ni ó nílé bàbá rẹ̀ mo fẹ́ bọ́ délé Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ eré níwà ọmọ adúrún mádì o ọkàrẹ̀ ilẹ̀ ọmọ adúrún mọ́sù pẹ̀dì ẹ̀jẹ̀ ọmọ ẹlẹ́dìí ògógó mọ̀gà nílé yín ọmọ ẹ̀dìyẹ máa lókun omi lílí aró orókùn bẹ́ẹ̀ láró rẹ̀ dìyẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ fún mi láyọ̀ bàbá rẹ̀ ni ọ̀yọ̀yọ̀mọ̀yọ̀mọ̀ nítorí ohun tí ń ṣe ni onílé pani ọmọ mo níṣu nílé mi ò rọ́bẹ ọ̀bẹ tí bẹ́ẹ̀ nílé yóò mọ́lé bàbá rẹ̀ tó gbé bí ọlọ́mọ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ òfin wọ̀yọ̀wọ̀yọ̀ ni wọ́n ń kìran bàbá tẹ̀yìn ọmọ onígbọ́kan mọ́mọ́dé fún mi láyọ̀ ayájọ́ malé nínú ilé bàbá ẹ̀yìn ni àwọn ọmọ onígbọ́kan tí àjòjò gbúdọ̀ wọ̀ àjòjì tó bá wọ̀ gbòòrò tó tráyè pẹ́rẹ́ yóò sì dẹni ẹbọra ìran Ìjẹ̀bú lọ́kọ́ akọ́náwó dọ́là kébó tó gbé owó dé ngbòyìnbó gbé owó dé lówó òun pọ̀ sí ọmọ ní ohun tó yìnbó níní bàbá yín jẹ́ o òyìnbó ló ṣà bẹ́ẹ̀ ni wọn ò lágẹ̀mọ́ ọmọ afọwọ́ bí ẹni fọyán gan ni wọ́n fi pẹ́ dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó ìbínú Jẹ̀bú owó gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ni wọ́n ní owó lọ́wọ́ o aya Alhaji Razak kájọ malé ni wọ́n ní owó lọ́wọ́ o eléyìí tí ó bá ra mọ́tò wọn mọ́ kọ́lé ńláńlá nílé ilé bàbá rẹ̀ happy birthday to you o fún mi láyọ̀ mi ọ̀wọ́n o tó ti kékeré mú orí ọlá wáyé o ní fọdún eléyìí ṣàṣemọ́ àdániwọ́lé ayé mọ́jọ́ fọdún eléyìí yí dágbére fáyé orí ọ̀jẹ̀ ńlẹ̀ mọ́ rí ọ̀pẹ nígbà gbogbo béèyàn bá ní ọmọ ló lẹ̀ yí pẹ́ onítọ̀hún á fi ọ sílẹ̀ àgbọ̀n ọ̀hún lọ èmi dẹ̀bi chántà àlóyìn lóhùn mo wí bẹ́ẹ̀ wọn kú mọ́ ìyá wí.